àwọn èèyàn kan la kóra wa jọ wanted ń bẹ nínú orúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ti release ẹ̀ lẹ́wọ̀n lóòótọ́ ṣùgbọ́n house arrest ló wà bẹ́ẹ̀ nìkan ti sọ sẹ́yìn house arrest lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho wà ẹ jẹ́ ń sẹ́kù dínà bẹ̀rù àwọn èèyàn kan advice Ìgbòho pé kó ṣe voice note lónìí tàbí fídíò that would be another great and costly mistake tí Ìgbòho bá ṣe bẹ́ẹ̀ Ìgbòho tó bẹ́ẹ̀ mo díà ẹ̀ ẹ̀ tó bá fẹ́ràn Ìgbòho kó sọ fún un pé kò tó bẹ́ẹ̀ láti ṣe voice note tàbí fídíò kankan jáde láti wá against wa. well èmi Àkàndá sọ òótọ́ ọ̀rọ̀ lónìí tí n bá níbi kankan tí mo fi parọ́ tàbí tí màá fi parọ́ kọ́ lọ́wọ́n ọba ó fìyà jẹ mí ọjọ́ ọjà ọ̀rọ̀ ló pé ńlá fẹ́ na olóyè Sunday Ìgbòho ló sì ń kọ́ sí gbogbo ẹ̀ let me tell you this 120% fact wípé olóyè Sunday Ìgbòho ní máa ń dẹ wá síra wa ní máa ń dẹ àwọn agitators síra wọn gbogbo rògbòdìyàn àtìjàkadì tó ń wáyé láàrin agitators Ìgbòho ló fà á. tẹ́ni ọmọ ológo ti sọ bẹ́ẹ̀ níjó ní tí mo nírọ́ ni a máa ń kọ́fà Sunday Ìgbòho nínú ẹ̀ṣẹ̀ tá a mọ̀ pọ̀ ṣẹ̀ nínú nǹkan tá a mọ̀ pọ̀ ṣe nínú ìwà àbàjẹ́ tá a mọ̀ pọ̀ hù adẹ̀ tó máa tún fara kọ́fà ẹ̀. ẹ wá rò pé gbogbo wa lágọ̀ ni kò sẹ́ni tọ́gọ̀ nínú wa adákẹ́ ni torí bá fẹ́ kí nǹkan bàjẹ́ látọwọ́ wa. ó ti bá wa sọ̀rọ̀ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ká má dárúkọ rẹ̀ sí pé ọ̀ lọ́wọ́ sí adẹ̀ ti gbà bẹ́ẹ̀ adẹ̀ débẹ̀ mention orúkọ rẹ̀ anybody ọ̀ mention orúkọ rẹ̀ for any reason. so wáyé láti túmọ̀ tìyàn jáde èkó èkí confam ẹ̀ pé wọ́n ló tìhun jáde ilé náà Mr Wisdom náà confam ẹ̀ pé wọ́n ló tìhun jáde against ta ni kò sẹ́ni tẹ́lẹ̀ tí against wa because àwa tá a wà nídìí ọ̀rọ̀ yìí àgbà ọ̀jẹ̀ ni wá nínú gbogbo tí ń ṣẹlẹ̀ ní ó compile sọ́wọ́ wa ni. káwo wá mọ́tòjú ọ̀gbẹ̀rì dáfánù là ń ṣe láti ẹjọ́ yìí ẹ sì wá ń lé wa lọ sọ́nà bíi ògiri àti ìfarakan ògiri ṣùgbọ́n ẹ fẹ́ lé wa kọlu ògiri bá a bá ṣẹ́jú padà wà láìtàlẹ̀ súnmọ́bí láìlà sí láwà mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra gẹ́gẹ́ bí àṣà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Dr. Sunday Adéyẹmọ Ìgbòho òkè gógóró tó wà ọ̀gájú kòkó àwòsí lọ Ọlọ́run ọba mi ń gbọ́ tó bá jábọ́ láti ibẹ̀ wàá jákú ni.